so mo fẹ́ kàn YouTube náà kọ́kọ́ gbọ́n bẹ̀. Kí obìnrin bá ti ń pé 40 tó ti fẹ́ gbẹ́nulé 40, a lot of disease ló máa jáde látara ẹ̀wọ̀ obìnrin. Ó lè má jáde látara ọkùnrin torí obìnrin ni mímí ìṣọkùnrin tèmi ní máa mọ̀. Tó bá ti ń pé 40, ẹ jẹ́ ká máa jèso, ẹ jẹ́ ká máa sinmi, ẹ jẹ́ ká máa fi ara wa lọ́kàn balẹ̀. Ìfọ̀kànbalẹ̀ ó ṣe kókó by the time tẹ́ bá ti ń pé 40 years old. Ọmọ eye ìtọ́mọ máa fi tọ́jú ẹ Ọlọ́run ló yé o, kò yé ẹ̀dá kankan. Ọlọ́run ló yé. Your life force, iṣẹ́. Ọkọ mi kọ́lé, èmi náà fẹ́ kọ́lé, ó ra mọ́tò, èmi náà fẹ́ ra mọ́tò. It's not for everyone. It's not for everyone. Ẹ jẹ́ ká mọ̀ yẹn dájú. Gbogbo wa kọ́ la máa lówó láyé. Gbogbo wa kọ́ la máa lọ́lá láyé. Ẹ jẹ́ ká mọ̀ yẹn. Ó yá, give it to him. Gbogbo wa kọ́. Nítorí náà, ayé ni gbogbo wa gbé sáyà. Ohun àjẹ́ láyé á padà jẹ. Á padà jẹ, ẹni máa kú, ẹni máa jẹ ní kékeré, ẹni máa jẹ lágbà. Ọlọ́run bá ti mọ̀ ọ́n. Má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ bọ́rọ̀ ìyá mi. Ìyá mi á ní má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́, ibi tó dé láyé yóò padà débẹ̀. Ọlọ́run ti kọ́ already. Ẹ̀dá kọ́ lè jẹ́ kó slow ni. Ìyẹn àwọn ẹ̀dá o. A má dárúkọ oyé wa. Wọ́n lè jẹ́ kó slow. Bó ó padà débẹ̀. Ṣé nǹkan tó certain láyé òun ni gbogbo wa mọ̀? Ẹsẹ̀ mẹ́fà ni. Ó certain for everyone. But the moment tó bá ti ń pé 40 tó ń ṣe period ẹni rọrùn, àbí tí period yẹn ṣe ségesège, kí period wa bá ṣe sé, mo sọ fún wa nínú fídíò kan pé ẹ lọ máa mú kànáfùrù. Kò dìgbà tí period ẹ bá ṣe ségesège kó tó mú. Bẹ́ẹ̀ dẹ̀ ni kànáfùrù ò gbọdọ̀ pọ̀ jù lára. Ó gbọdọ̀ ní omú lẹ́nu mú lọ́la torí òṣìṣẹ́ ó tí ọmọ ìyá nítorí kíni, nítorí ọkàn. Bí o bá nífẹ̀ẹ́ ara ẹ lò, gbogbo àgbo náà kan ló máa mú chọ̀mú. Ìdí wọn ni. Bó o mú ewé efinrin lẹ́yìn fọ́jọ́ mẹ́ta, kó bá di ní ọ̀sẹ̀ tó máa tẹ̀lé, mú ewé ewúro fọ́jọ́ mẹ́ta. Ṣó yé? O ti fi gáàpù sí nìyẹn. Ó tún di oṣù tó ń bọ̀. Kò ń ṣe pé torí wọ́n ti ní o máa mú ewé ewúro kó wá máa mú lójoojúmọ́, ó ń bọ̀ kàn jẹ́. Kò ń ṣe pé wọ́n ti ní o máa mú ewé Saint Leaf pé yóò jẹ́ kí kíní pupa rẹ̀ kó smooth. Ó ń bọ̀ kàn jẹ́, kò gbọdọ̀ pọ̀ jù. Bẹ́ẹ̀ náà lòògùn. Òun lè ṣe máa ní paracetamol ló 2 lẹ́ni, ló 3 lọ́la kúrò. Ṣé understand? Kò gbọdọ̀ pọ̀ jù. Nítorí náà ohun a bá ń jẹ náà ò gbọdọ̀ pọ̀ jù. Ìwọ tó jẹ́ pé àmàlà ni lójoojúmọ́, alálẹ́ àmàlà ni, kò gbọdọ̀ pọ̀ jù tó bá ti ń pé 40 o. Sẹ̀mó wá pé àwọn ìyá wa ṣáà jẹ nǹkan kan ṣe. Sórí ìyá tèmi, ó lè jẹ ẹ̀bà ọjọ́ kejì, ọjọ́ kẹta gan. Yóò jẹ. Sórí kíní funfun tó máa ń wà lórí ẹ̀yẹn, ìyá mi ó yọ kúrò, yóò jẹ. Kò sí kankan tí ó ṣe o. Nítorí kí nígbà tí wọ́n ń tọ́ àwọn omi odò, àwọn kan á yàgbẹ́ sí nísàlẹ̀, àwọn kan á lọ bù lókè. Kò sí kankan tí ó ṣe wọn o. Kí wọ́n bá ti torí ẹ̀ ń sìn tó ní o fẹ́ mu omi odò tó nígbẹ̀ẹ́, oh my God, kí ló tẹ̀ máa ń ṣe wọ́n ná? Typhoid ó kọ́kọ́ bẹ ẹ̀jà kó tó ṣẹ̀ máa yọ̀ gbọ́ yẹn kó máa yàgbọ́ gbogbo ẹ̀. Nítorí náà ẹja fún wa ní brain. Ẹja fún wa ní brain. Má sọ pé torí táyé ó jẹ oúnjẹ àtànú kan kò ṣe. Àbí ó jẹ oúnjẹ tó máa ń dúrọ̀ ní ìfẹ́fẹ́ ló dárúkọ oúnjẹ tó máa ń dúrọ̀. Ó ń fojoojúmọ́ jẹ, ìwọ náà wá kó fún àwọn ọmọ ẹ̀, ó ń kó jẹ pam. Wo ojú wa yìí ó ti rí tó. Àmọ́ àwa tá àti ẹ̀ ń kó jẹ gan-an níwọ̀n bó oṣù tó kọjá. Àmọ́ àdúpẹ́ fọlọ́run. Nítorí náà kẹ́ bá ti pé 40 years, there's a lot of things tẹ́ gbọ́dọ̀ kọ́. Yálà bí ìbálòpọ̀ ni, yálà bí oúnjẹ ni, yálà stress ni, yálà wíwá owó ní àwa pé àmú gbọ́dọ̀ rí tipátipá. No, Ọlọ́run bá aṣàánú wa. Ẹ ṣé o.